Aláròyé máa wí o. Ìyà òṣèlú ni wọ́n fi ń jẹ El-Rufai, ipò tó wà látìmọ́lé kò dáa rárá – Bọ́lájí Abdullahi. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) ti fẹ̀sùn kan ààrẹ Bọ́lá Tinubu pé òun gan-an ló wà nídìí gbogbo àwọn ìṣòro tí gómìnà ìpínlẹ̀ Kaduna nígbà kan, ìyẹn Mallam Nasir El-Rufai, ń kojú lọ́wọ́. Agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún, Bọ́lájí Abdullahi, ló pariwo ọ̀rọ̀ yìí nígbà tó ń kópa lórí ètò kan láìpẹ́ yìí. Bọ́lájí, nínú ọ̀rọ̀ rẹ̀, ní ohun tó hàn kedere ni pé ìyà òṣèlú ni El-Rufai ń jẹ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni kò sì sóhun méjì tí wọ́n fi ń tì í mọ́lé títí di àsìkò yìí tó ju nítorí ètò ìdìbò gbogbogbò tọdún 2027 tó ń bọ̀ lọ́nà yìí lọ. Agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú ADC yìí ní òfegè pẹ̀lú àwáwí lásán ní àwọn ẹ̀sùn ìwà ọ̀daràn tí wọ́n kà sí El-Rufai lẹ́sẹ̀ nínú àwọn ìgbẹ́jọ́ tó ń kojú rẹ̀ lọ́wọ́ ní kóòtù. Ó ní ó yé àwọn ọmọ Nàìjíríà gan-an pé ọ̀rọ̀ òṣèlú lásán ní gbogbo rẹ̀. Olórí àwọn olùpolongo fún ẹgbẹ́ alátakò ọ̀hún ní ohun tíjọba àpapọ̀ fẹ́ gbà nínú ọ̀rọ̀ El-Rufai yìí gan-an kò yé wa mọ́, àmọ́ ó dájú ṣáká pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò ní í ṣe pẹ̀lú òfin tàbí jíjìyà lórí ìwà ọ̀daràn kan. Ayò òṣèlú ni wọ́n ń ta fún wa. Àtìmọ́lé tí wọ́n fi El-Rufai pamọ́ sí kò ní í ṣe pẹ̀lú ìwà ọ̀daràn o, nítorí tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ṣe ló yẹ kí wọ́n gba kóòtù láàyè kó pinnu irú ìgbésẹ̀ tó fẹ́ gbé. Wọn ìbá tilẹ̀ dúró ná kí ilé-ẹjọ́ dá a lẹ́bi kí wọ́n tó máa fìyà jẹ ẹ́. Ṣùgbọ́n àwọn èèyàn ti mọ̀ pé àwọn nǹkan míì ló wà lọ́kàn wọn pẹ̀lú bí wọ́n ṣe kọ̀ láti yọ̀ǹda rẹ̀ títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Ète níjọba àpapọ̀ tí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ń darí ń lò láti fi mínísítà fún olú-ìlú Nàìjíríà tẹ́lẹ̀ náà sí àtìmọ́lé kó má bàa láǹfààní láti kópa nínú akitiyan ètò òṣèlú tó ń bọ̀ lọ́wọ́ yìí. Gbogbo ìpinnu wọn ni láti gbógun ti àwọn ẹgbẹ́ alátakò kó lè rọrùn fún wọn láti rọ́wọ́ mú nínú ètò ìdìbò ọdún 2027. Àwọn fúnra wọn mọ ipa tí El-Rufai kó lẹ́kùn àríwá Nàìjíríà kí wọ́n tó fìbò gbé wọlé lọ́dún 2023. Nígbà táwọn èèyàn kan dìde láti gbé àpótí ìbò tako Tinubu lọ́dún 2023, El-Rufai ló dìde láti takò wọ́n, tí ìgbésẹ̀ bí àwọn èèyàn agbègbè Òkè Ọya ṣe padà fi ìbò gbé wọlé kò sì ṣẹ̀yìn rẹ̀ rárá. Mo fojú ara mi rí fídíò ibi tí ààrẹ Tinubu ti ń bẹ̀bẹ̀ tó ń pàrọwà fún gómìnà tẹ́lẹ̀ ọ̀hún kó má ṣe dábàá láti sá kúrò ní Nàìjíríà nítorí iṣẹ́ takuntakun tó fẹ́ ṣe fún ìjọba. Nígbà tó ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, Bọ́lájí ní ohun tó ń kọ àwọn lóminú jùlọ ní ipò tí ìlera El-Rufai wà lọ́wọ́lọ́wọ́, àti pé ó di dandan kí àwọn máa pariwo ààrẹ Tinubu pé ohun aburú kankan kò gbọdọ̀ ṣẹlẹ̀ sí ọkùnrin náà lórí ìyà àìnídìí tó ń jẹ lọ́wọ́. Ó ní ìbá dára kí Tinubu gbọ́ ìkìlọ̀ kó sì tètè yọ̀ǹda Mallam El-Rufai kó máa wá ti ilé rẹ̀ jẹ́jọ́ tí wọ́n pè fún un, nítorí àbájáde rẹ̀ kò ní dára tí nǹkan kan míì bá lè ṣẹlẹ̀ sí i látìmọ́lé tó wà. Láti inú oṣù kejì ọdún 2026 yìí ni Nasir El-Rufai ti wà látìmọ́lé àjọ ICPC pẹ̀lú bó ṣe fẹsẹ̀ ara rẹ̀ rìn lọ sí ọ́fíìsì wọn tó wà nílùú Àbújá lẹ́yìn tó jàjàbọ́ lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò tó fẹ́ fipá mú ní pápákọ̀ òfurufú Àbújá nígbà tó ń padà bọ̀ láti ìlú Cairo. Nínú oṣù kẹrin ọdún yìí kan náà ni wọ́n fojú rẹ̀ balẹ̀-ẹjọ́ lórí ẹ̀sùn 9 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi kàn án, èyí tó ní í ṣe pẹ̀lú níná owó ìlú ní ìná àpà láàrin àsìkò tó fi ń ṣe ìjọba. Orí ẹjọ́ ọ̀hún ló ṣì wà tí wọn kò tí ì rí bẹ́ẹ̀lì rẹ̀ gbà, tí àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ tún fi pè é lẹ́jọ́ míì lórí ẹ̀sùn wípé ó tọwọ́ bọ ojú òpó ìbáraẹnisọ̀rọ̀ Mallam Nuhu Ribadu tó jẹ́ olùdámọ̀ràn ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà àìtọ́. Olúṣèyẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.